ẹni eégún lé kó máa rọ́jú, bó ṣe ń rẹ ara ayé ló ń rẹ ará ọ̀run. Ẹni egígún lé kó máa rọ́jú, bó ṣe ń rẹ ará ayé ló ń rẹ ará ọ̀run. Mo kí yín kú dédé àkókò yìí gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi káàkiri àgbáyé. Ó ṣe bí ẹ ń rẹ̀ mí díẹ̀ lọ́kàn láàárọ̀ yìí pẹ̀lú òwe tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀, lórí bí mo fẹ́ túmọ̀ ẹ̀, tí mo sì fẹ́ sọ ibi tí ó yẹ ká lò ó fún. Èrò kan kódà kò fẹ́ẹ̀ sínú àkọsílẹ̀ mi tí mo ti kọ́lẹ̀, tí mo ti rántí kọ́lẹ̀, ó sì lè wà ńbẹ̀, ṣùgbọ́n ó kàn wá sọ́kàn mi láàárọ̀ yìí látara pé kí n lè fi gba àwùjọ wa àti gbogbo ohun tí ń jẹ́ ọmọ ológo nímọ̀ràn. Torí pé Alhaji Síkírù Àyìndé Barrister of blessed memory, wọ́n kọ orin kan nígbà kan, wọ́n ní tara àwọn làwọn rò débẹ̀. Wọ́n sọ̀rọ̀ yẹn lọ, wọ́n wá ní tara àwọn làwọn rò débẹ̀. Tara mi ni mo rò débẹ̀. Àkọ́kọ́ ná, ẹ jẹ́ kí n sọ, kí ni àlàyé ọ̀rín kínniwín nípa ká sọ wípé ẹni egígún lé kó máa rọ́jú, bí ṣe ń rẹ ará ayé ló ń rẹ ará ọ̀run. Kí legígún ńlẹ̀ Yorùbá? Egígún làwọn olóyìnbó ń pè ní masquerade, tó túmọ̀ sí wípé ìkan pàtàkì nínú àwọn àṣà wa, àwọn oríṣiríṣi àwọn ẹ̀yà làwọn náà ní àṣà tó jọ egígún. Àṣà wa ni, kódà ó ti padà wọnú ẹ̀sìn ìṣẹ̀ṣe. Ṣé ẹ mọ̀ pé mo sọ nígbà kan náà pé àṣà ní gbogbo ilẹ̀kílẹ̀ òun ló ń di ẹ̀sìn, torí ìgbé ayé wa, ìṣesí wa, ìhùwàsí wa papọ̀ mọ́ ohun tí àwọn ẹni ẹ̀mí tá à ń pè láwọn prophet tọ́lọ́run rán sí wa, àwọn wòlíì tọ́lọ́run rán sí wa, àwọn ànábì tọ́lọ́run rán sí wa, àwọn ẹni ẹ̀ṣà, ẹni òrìṣà, ẹni oríṣàdá tọ́lọ́run rán sí wa tá à ń pè ní òrìṣà. Ohun tán bá mú wá tó jẹ́ nǹkan tuntun, à á dà á papọ̀ mọ́ àṣà tó wà ńlẹ̀. Wọ́n yọ ohun tó jẹ́ ìdọ̀tí nínú àṣà wa kúrò, wọ́n wá gbé ìyókù kalẹ̀, wọ́n á pè é lẹ́sìn. Ohun tán ń pè lẹ́sìn nu. Ó túmọ̀ sí pé egígún náà ti wà nínú ìlànà ẹ̀sìn ti ìbílẹ̀ tiwa, ṣùgbọ́n ní pẹ̀rẹ̀pẹ̀pẹ̀ ọjọ́ àṣà ni. Wọ́n sì fi egígún náà sínú òrìṣà. Àwọn babaláwo ná mọ̀ ìtàn tó ṣe egígún, ná mọ ibi tégígún ti wá, ná mọ ohun tí wọ́n ń pè légígún, ná sì mọ̀dí tí wọ́n fi sínú òrìṣà. Àwa ò lọ ibẹ̀. Ṣùgbọ́n ohun tó dé mi lójú ni wípé àwọn kan á máa sọ wípé awo egígún lobìnrin lè ṣe, awo gẹ̀lẹ̀dẹ̀ lobìnrin lè mọ̀. Bóbìnrin bá ṣaworò, orò ó gbé. Tó túmọ̀ sí pé àǹfààní wà fóbìnrin tóun náà bá jẹ́ ọlọ́jẹ̀, àgàgà tó bá jẹ́ ato, láti mọ ẹni tó wà nínú àgọ̀, láti mọ ẹni tó wà nínú ẹ̀kú tí wọ́n fi sínú ẹ̀kú tán ń pè légígún, torí egígún gangan ti lọ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ṣe mọ̀ yìí pé Ṣàngó ti lọ, Ògún ti lọ, àwọn nǹkan kan là ń fi ń ṣàpẹẹrẹ wọn lókè èèpẹ̀ lásìkò yìí tá a fi ń sọdún fún wọn. Ẹ̀kú, àgọ̀, òun la fi ń ṣàpẹẹrẹ egígún. Ṣùgbọ́n ènìyàn ẹlẹ́ran ara bíi tiwa tó ń jẹ́ àwọn arẹ̀kú, àwọn ọlọ́jẹ̀, àwọn ni wọ́n wà nídìí egígún. Ṣé ẹ mọ̀ wípé wọ́n ní ẹni tó mojú Ògún ní pabìnírè, àwọn náà mojú egígún, àwọn ni wọ́n máa ń ro egígún. Ṣùgbọ́n tó wà nínú egígún, nígbà tó bá sì wà lókè èèpẹ̀ tá a jọ ń rìn báyìí, òun la mọ̀ pé eégún jẹ́ mí rèé o, Ògún ń ṣe kinní kan leléyìí o. Tó bá ti bọ́ sínú egígún tán, tó ti bọ́ sínú ẹ̀kú tán, ó ti di egígún yẹn. Orúkọ tá a fún
ẹ̀kú yẹn ló kù tá a máa fi pè é bí Ilémọjágbà, Alápánsánpá, Àjànàkú, Kànmọ́lóòlù, Olóòlù, bá ṣe máa pè é nù. Orúkọ ẹ̀kú ló kù tá a máa fi pè é. Orúkọ tá a tó máa pè mọ́ ni ará ọ̀run kìnkìnkìn. Ará ọ̀run, ìgbàgbọ́ Yorùbá ní pé egígún o, ẹni tó bá ti wà ní ẹ̀kú o, ó ti dará ọ̀run, ó ti dòòṣà, ó ti degígún. Tó wá ṣeé ṣe wípé láyé àtijọ́ àìmọye àwọn ènìyàn ní máa ń lálàá, ṣé ẹ mọ̀ pé tó jẹ mọ́ ìrìn àjò ògo inú ẹ̀mí ló ti máa ń wá. Béèyàn bá lálàá láyé àtijọ́ tó bá dàbí ẹni pé egígún bá ń bá a jó tí ń bá a yọ̀, á fọwọ́ kan kéjì àgbòkò aláwo lọ. Egígún mà ń jó pẹ̀lú òun, ó mà ń yọ̀ pẹ̀lú òun, má yẹ̀ wò. Egígún ilé bàbá rẹ fẹ́ kó wá sọdún fóònù o, kinní kan mọ́ra wọn o. Egígún sì ń léèyàn, tàbí egígún ń gbàyàn lẹ̀ lọ́wọ́ àwọn ẹni ibi ayé. Egígún á máa ṣe bẹ́ẹ̀. Ìyá máa lálàá tí yóò rí egígún nínú ilé èèyàn, fámílì èèyàn tí ó gbà ọ́ lẹ̀ lọ́wọ́ àwọn ẹni ibi ayé. Èèyàn sì máa rí egígún gbà míì tó jẹ́ pé yóò bẹ̀rẹ̀ sí kó pankẹ́rẹ́ fún un, ànàjá létí, tí ó nà kán ludò, tí ó nà tí ó tún jí tí ó tún rí para àwọn lé pọ̀nìpọ̀nì. Tọ́rọ̀ bá ti dà báhùn, ó ti fẹ́ lọ́wọ́ kankan mìíràn nínú. Tó bá lọ bá àwọn babaláwo, àwọn tí wọ́n ń yẹ ìpín wò, tó bá sọ fún ọ pé múra o, wàhálà ń bọ̀ léléyìí o, ó ti ṣe àwọn kan o, àwọn náà ń gbàgbé eégún lé baba yín wọ̀ o, ṣùgbọ́n àwọn èèyàn rẹ náà ni ó jẹ́, torí ní tó jọ páyé pọ̀ ló fi rí wọn. Ìgbà míì sì rèé, ó lè mọ́ ti yẹ àwọn míì dáadáa, ó yẹ pé lọ bọ́ eégún ná, tó bá bọ́ tán ká tún wò ná, kí ní ń ṣẹlẹ̀, kí ní kan mọ́ra wọn. Bí mọ́tò tó bàjẹ́ tí a wá fẹ́ tún ṣe, ṣùgbọ́n tá à mọ bí a tọwọ́ bọ̀, tá à ń ṣe léyìí tí ò tí gbọ́, tá à ń ṣe léyìí tí ò tí gbọ́, náà fi jẹ́ pé inú ìrìn àjò ayé, àgàgà fọ́mọ ológo, ọmọ rìn bákan bàkàn bákan bàkàn bákan bàkàn, tẹgbó tẹjù tẹgbó tẹjú ọ̀nà tẹgbó, tó fi padà jájú ọ̀nà dáadáa ni. Tó bá sì jẹ́ pé ìlànà táwọn ẹlẹ́sìn tí wọ́n mú wá fún wa, ẹ̀sìn táwọn Lárúbáwá mú wá fún wa, ẹ̀sìn táwọn Júù mú wá fún wa, ká ní pé ìlànà yẹn nìwọ náà wà, tó fi jẹ́ pé o fi níṣòro, tíṣòro ò yí ọ sí, tó ń gbọ́dọ̀ àwọn wòlíì lọ, tó ń lọ sọ́dọ̀ àwọn àfáà, o gbọ́dọ̀ gbàdúrà sùẹ́sùẹ́ kó ní pé ẹ wo ẹjá fílẹ̀ bá náà, ó ti sú mi. O gbọ́dọ̀ kírun sùẹ́sùẹ́ kó ní ẹjá fílẹ̀ bá náà, o gbọ́dọ̀ lọ tàjúdù sùẹ́sùẹ́ kó ní ẹjá fílẹ̀ bá náà. Ẹ má bínú mi ṣe bákan díẹ̀ torí pé ó dàbí pé ó fẹ́ tẹra díẹ̀ ni. Ohun tí wọ́n ń fẹ́ gígùn ṣàkàwé nínú òwe yìí, ó ní wípé nǹkan tó ń bá ní fínra, tá à mọ ohun tó wà ní abẹ́ àgọ̀, àmọ́ ohun tó wà lábẹ́ ẹ̀kú, ló jẹ́ lè gígùn nílẹ̀ Yorùbá. Fún òwe yẹn, òwe náà táwọn kan náà lè pa ní àtọ̀dọ̀ tiwọn náà lè wà ńbẹ̀, táwọn náà lo nǹkan kan tó jẹ mọ́ bí òòṣà tàbí nǹkan àṣà tiwọn náà lọ́hùn. Ṣùgbọ́n ilẹ̀ Yorùbá láti lò ó pé n tán ń pè lé gígùn o, gbogbo ohun tí ń jẹ́dá ènìyàn kì í mọ ẹni tó wà lábẹ́ gígùn. Tó bá dàbí ẹni pé ìṣòro kan bá kojú rẹ gẹ́gẹ́ bí ọmọ ológo, ṣùgbọ́n tó mọ ohun tó ń fà á, tó mọ ohun tí ń wà lábẹ́ ẹ̀, má torí ẹ̀kọ́ kàn, má torí ẹ̀kọ́ sọ wípé ó wàá sọra rẹ lẹ̀ fún ìṣòro yẹn kó borí ẹ. Tó bá pẹ́ títí tí o ò ti dúró, tó ń fàdúrà jagun, tó ń làkàkà, tó ń wo ohun tó kàn, tó ń tọ́jú ayé ara rẹ nínú ẹ̀mí, tó ń tọ́jú ẹ̀ nínú àgọ́ ara, tó ń wò pé sèmi ni mò ń fọwọ́ ara mi ṣera mi ni, àbáwọn èèyàn ló ń ṣe mí, ṣé mò ń jẹ èèwọ̀ ògo ni, àbí ogun, àbí kí ni ń ṣẹlẹ̀ gan, àbẹ́mi ni mo yọ̀lẹ, àbẹ́mi ni mò ń kó kù láwọn ibì kan.
tó o bá ti yẹ̀ ẹ́ wò lọ́tùn lósì tó ń fìgbésẹ̀ tẹ̀lé lọ́tùn lósì ọpẹ́ títí ńjọ́ kan ọ̀rọ̀ rí ọ̀gbọ́ ni Yorùbá fi wá kù wípé ẹni egígún lé ẹni tó níṣòro tí ò mà bórígá ẹ̀ tí ò mọ ohun tó ṣokùnfà ẹ̀ kó máa rọ́jú kó máa gbégbèsè àti bọ́ nínú ogun yìí lọ kó máa rọ́jú kó máa dùn nígbà kankan bó ṣe ń rí ara ayé ló ń rí ara ọ̀run bí ó ṣe jẹ́ wípé ọ̀bá dúró yẹn o egígún tí ń lé ọ ìṣòro tó ń lé ọ tí ò dẹ̀yìn lẹ́yìn rẹ yóò rẹ o náà lọ́jọ́ kan torí pé ìgbàgbọ́ Yorùbá ní pé ìka èèyàn ní máa ń forí mú òkun sọ́mọlàkejì láburú àwọn tó sì gbógun tì ọ́ àwọn náà níṣòro ẹ jẹ́ n sọ kí nìkan fún yín lénìí gbogbo àwọn tó máa ń gbógun tìyàn pátá nínú ayé gbogbo àwọn ìka ènìyàn nínú ayé pàtàkì jùlọ ayé táwa báyìí ìka èèyàn lọ́pọ̀ jù nínú ayé báyìí ìka èèyàn nínú ayé lọ́wọ́ yìí wọ́n ti kó 80% ìdá 100 nínú 100 ìka mo lè sọ wípé kí ló fà á ó ní wípé wọ́n ń tẹ̀ sí bí àwùjọ wa tẹ̀ sí owó ọlá ipò tí ó tán tí wọ́n rí tí àwọn kan fi ń ṣe fújà lóde ó ń wù wọ́n tipátipá àwọn náà wá bẹ̀rẹ̀ sí í sọmọlàkejì níjàmbá torí kí wọ́n lè bá a rí owó ṣe fújà nínú ayé àti ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí àwọn ènìyàn fi oró inú olóró nú wọ́n fi ẹ̀jẹ̀ ìkà bí tí wọ́n ti kọ́ wọn níkọ̀ọ́ ìkà tí wọ́n ti tọ́ wọn níkọ̀ọ́ ìkà wọ́n ti ń dàgbàlagbà tó máa ní wọ́n á máa rí ara ayé wọ́n máa rí ara ọ̀run ó ní wípé jẹ́ ń sọ kinní kan fún ọ lónìí àwa yìí a súnmọ́ àwọn àgbàlagbà pọ̀ àgbàlagbà nílànà ti mùsùlùmí a súnmọ́ wọn àgbàlagbà nílànà ti àwọn kìrìsìtẹ́nì a súnmọ́ wọn àgbàlagbà nílànà ti àwọn ẹlẹ́sìn àbáláyé àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe a súnmọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ ọgbà lẹ́lòmíì ọgbọ̀n jele wá sílé àwọn àfáà tí ìyá báyìí jẹun ó tún ń jẹ ọmọ àwọn tó yẹ pé wọ́n padà máa sọ fún un pé bẹ̀tẹ̀ ẹ̀yin náà ń fìyà jẹ ní báyìí ó túmọ̀ sí pé àwọn tí ń fìyà jẹ ọ̀hún ìyà máa ń jẹ àwọn náà ebi máa ń pa wọ́n àwọn náà máa ń rí dààmú lórí ọmọ àwọn náà máa ń níṣòro ṣùgbọ́n òye ọ̀pọ̀lọpọ̀ ò gbé ọ̀pọ̀lọpọ̀ ò déédéé bára ẹ̀ nú kà àìlẹ́kọ̀ọ́ ló fi dìkà ó rò pé ìgbé ayé tó ń gbé yẹn ó rò pé ńlọ dáa ni ọ̀pọ̀ àyàn lẹ́kún ó fi ń jayé wọ́n wá ń sọ yí pé ìkà wọ́n ń sọ̀rọ̀ nípa ìkà wọ́n náà wá ń sọ̀rọ̀ nípa ìkà ń bẹ̀ sọ̀rọ̀ mọ̀ pé kàníwọ́ náà ni ìwọ bórí Facebook TikTok YouTube Instagram 2go Telegram àtòríṣiríṣi àwọn ìkànnì ayélujára ó bọ́ síbẹ̀ ó ní pé ó fẹ́ máa pawó ó wá darapọ̀ mọ́ Vans Club olórin òṣèré orí ìtàgé tàbí rédíò pìrìsẹ́ńtà kan tàbáwọn kan tó jẹ́ gbajúgbajà láwùjọ wa tó bá ti wá rẹ́nìkan tó dàbí ẹni wípé ohun àtọ́ǹtọ̀ ń jọ ní gbóngbòngbò kékeré ó wá máa wá ọ̀nà tí aburú ó fi ṣẹlẹ̀ tó ń tọ̀hún ó wá ní òṣèkà ó wá ní wípé bó o ṣe wà yìí pé tó ń tọ̀ ń bá bẹ̀rẹ̀ sí gbé àwọn tí ò fẹ́ rere fún un ṣépè èpè oníràn ọmọ pọ́n tẹ́ bí ọ ti bí ọ sínú kàbáwọn
wọ́n sì bí ọ dànù. Ọmọ tá a bá bí tá a bá kọ́, àbí dànù nírú ọmọ bẹ́ẹ̀, àbí fòbò jóná nírú ọmọ bẹ́ẹ̀. Àfi fòbò jóná nírú ọmọ tá a bá bí tá a bá ti kọ́ lẹ́kọ̀ọ́ tó yẹ ká kọ́. Ẹ kí n ṣe lè ń pété báyìí, ká pàdé lábala kejì. Ẹni gígùn lé kó máa rọ́jú o, ayọ̀ làkèrè yọ̀. Bó ṣe ń rárá ayé ni mo rẹ̀ àárọ̀ ọ̀run. Ẹni gígùn lé kó máa rọ́jú, bó ṣe ń rẹ̀ ara ayé ní rẹ̀ àárọ̀ ọ̀run. Ẹ káàárọ̀.